A kú ìwòyí o, Ìròyìn Lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín. Ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé láti tẹ́tí sí Ìròyìn Lérèfé tòní, kí a sì tún jọ gbádùn rẹ̀ láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Iléeṣẹ́ ọlọ́pàá ti sọ jáde síta wípé olórí afurasí ọ̀daràn tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó pa oníròyìn òṣìṣẹ́ GTV tẹ́lẹ̀ rí Keyton Oyèṣíkù àti olùṣọ́ elétò ààbò rẹ̀ Pẹ̀lúmi Adétáyọ̀ ti jẹ́wọ́ wípé àwọn mọ̀ọ́mọ̀ ṣètò pípa rẹ̀ láti fi kọ́ ọ lẹ́kọ̀ọ́ ni. Kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn Bọ̀dé Ọ̀jájúní ló sọ̀rọ̀ yìí náà di mímọ̀ níbi ìpàdé àwọn oníròyìn ní Ọjọ́bọ̀, èyí tí ó wáyé ní olú iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà ní Eléwéran, Abẹ́òkúta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ọ̀gá àgbà pátápátá ti iléeṣẹ́ ológun Lieutenant General Wáídì Ṣàíbù ti sọ síta ní Ọjọ́ Ẹtì pé iléeṣẹ́ ológun ti tún di gbígbòòrò sí tí ó sì tún jẹ́ kí lílo ènìyàn gẹ́gẹ́ bí èlò irinṣẹ́ túbọ̀ di alágbára nípa gbígba àwọn ènìyàn tí ó dín díẹ̀ ní 28,000 síṣẹ́ ológun, èyí tí ó wà ní ìbámu pẹ̀lú ètò gbígbógun ti àìní ètò ààbò tí ó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra. Wọ́n tún wá ṣe ìdásílẹ̀ ibùdó ìdánilẹ́kọ̀ọ́ ní Àmásìrí Ẹ̀dà, Àfipò àti ìjọba ìbílẹ̀ Ìdà ní ìpínlẹ̀ Ebonyi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Vanguard. Aṣòfin tí ó wá láti apá gúúsù Borno Aliu Dume ti sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ tí ó ṣe ní orí ẹ̀rọ móhùnmáwòrán Trust TV ní Ọjọ́ Ẹtì wípé ìṣòro tí Ààrẹ Bọ́lá Tinubu ní ni pé àwọn ènìyàn kan wà ní àyíká rẹ̀ tí wọn kò lè sọ òtítọ́ ọ̀rọ̀ fún nígbà tí ó bá ń ṣe ohun tí kò tọ́ rárá. Dume tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ pé bí ó tilẹ̀ jẹ́ pé lótìítọ́ kò ju bí ẹ̀ẹ̀mejì tí òun ti ṣe alábàápàdé ààrẹ láti ìgbà tí ó ti gorí àga àlééfà ní ọdún 2023. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Daily Post. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress (NDC) ọ̀gbẹ́ni Peter Obi gbé jáde sórí ẹ̀rọ alátagbà X rẹ̀ ní Ọjọ́ Ẹtì ló ti rọ ìjọba àpapọ̀ láti ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lẹ́yìn ètò ìdìbò ọdún 2027. Ó wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé tí wọ́n bá ṣe ìdásílẹ̀ rẹ̀ báyìí ó ṣeéṣe kí wọ́n ṣe àṣìlò rẹ̀ fún ètò òṣèlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn This Day. Ilé-ẹjọ́ àpapọ̀ tí ó ga yìí tí ó fìdí kalẹ̀ sí ìlú Lọ́kọ́jà ìpínlẹ̀ Kogi ti gbé ìdájọ́ rẹ̀ sí ẹ̀gbẹ́ kan èyí tí ó darí àjọ elétò ìdìbò INEC láti fi orúkọ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress (NDC) sára àwọn ẹgbẹ́ òṣèlú tí ó wà ní ilẹ̀ Nàìjíríà. Adájọ́ Issa Sardine wá ṣàlàyé síwájú wípé gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú yòókù ní kí wọ́n kọ́kọ́ gbọ́ ti ẹnu wọn kí wọ́n tó gbé ìdájọ́ wọn kalẹ̀ àti pé ìdájọ́ tí wọ́n kọ́kọ́ ṣe kò fi gbogbo ara fìdí múlẹ̀ lọ́nà òfin nítorí pé wọn kò gbọ́ ọ̀rọ̀ gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n wá sílé ẹjọ́ rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Daily Trust. Ààrẹ àná tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe àbẹ̀wò sí ìlú Kano níbi tí ó ti lọ ṣe ìpàdé papọ̀ pẹ̀lú Rabiu Musa Kwankwaso, ẹni tí ó jẹ́ olùdíje fún ipò igbákejì ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress (NDC). Ọ̀gá ètò ìròyìn fún Kwankwaso, Saifulai Hasan, ló sọ ọ̀rọ̀ náà jáde ní Ọjọ́ Ẹtì tó sì tún dárúkọ àwọn ènìyàn tí wọ́n tẹ̀lé Kwankwaso wá síbi ìpàdé náà. Àwọn bíi igbákejì gómìnà àná tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Kano Aminu Gwarzo àti olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú NDC ti ìpínlẹ̀ Kano nínú ètò ìdìbò ti ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Aya ààrẹ àkọ́kọ́ aṣòfin Olúrẹ̀mí Tinubu ni àwọn ènìyàn ti bu ẹnu àtẹ́ lu ìmọ̀ràn rẹ̀ tí ó gba àwọn obìnrin nípa ṣíṣe àwọn òwò kéékèèké tí kò gba owó rẹpẹtẹ láti fi ṣe, bíi àkàrà díndín, àgbàdo sísun àti títa kúlíkúlí gẹ́gẹ́ bí òwò láti máa fi gbọ́ bùkátà díẹ̀díẹ̀. Aya ààrẹ Olúrẹ̀mí sọ ọ̀rọ̀ yìí níbi ìpàdé ètò ìlànà Renew Hope Initiative (RHI) tí ó ṣe pẹ̀lú àwọn aya gómìnà ní ilé ìjọba ìpínlẹ̀ tí ó wà ní Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership.
Chief of Staff CSO sí Ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà ti sọ pé ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu yóò ṣe àgbéyẹ̀wò owó oṣù tí ó kéré bíi Ẹgbẹ̀rún-lọ́nà-àádọ́rin ₦70,000 láti ṣe àfihàn àti ìbámu pẹ̀lú bí ọrọ̀ ajé ṣe rí lọ́wọ́lọ́wọ́. Ó sọ ọ̀rọ̀ yìí jáde ní Ọjọ́bọ̀ níbi tí ó ti ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ níbi ìpàdé Good Governance Summit 2026 èyí tí àwọn Working People United (WOPU) ti ìlú Àbújá ṣètò rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Iléeṣẹ́ panápaná ti ìpínlẹ̀ Èkó ti sọ síta ibi tí nǹkan gbé dé dúró nípa ìṣẹ̀lẹ̀ aburú ilé tó dà wó lulẹ̀ lọ́jọ́bọ̀ ní ìyànà Ọjọ́ Àtijọ́ tí Alákìjà bus stop agbègbè Satellite Town ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti dóòlà ẹ̀mí àwọn ènìyàn 30 27 ní pàjáwìrì kúrò lábẹ́ ilé tó dà wó lulẹ̀. Àwọn iléeṣẹ́ panápaná ni wọ́n sọ bí nǹkan ṣe ń lọ sí fún ìwé ìròyìn yìí ní òwúrọ̀ ọjọ́ Ẹtì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn The Sun. Ìròyìn ló tún jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé gbogbo àwọn ilé tí kò dára tó tí ó yí ilé alájà mẹ́ta ti Alákìjà tí ó dà wó lulẹ̀ ká ní gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti sọ pé yóò di wíwó pátápátá lánàá òde. Gómìnà Sanwó-Olú sọ ọ̀rọ̀ yìí nípasẹ̀ kọmíṣánná fún Information àti Strategy Ọ̀gbẹ́ni Gbénga Ọmọ́tòṣọ́ tí ó lọ ṣojú rẹ̀ níbi àyẹ̀wò ilé tí ó dà wó lulẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn The Guardian. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. A tún máa pàdé lọ́jọ́ mìíràn láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé. Ẹ má ṣe aláì lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe kí ẹ má tún gbàgbé fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.